ọ̀rọ̀ ìfẹ́ orí mi sọ̀rẹ́ àyà rẹ̀ ni mo fẹ́ ìgbọ́kọ̀ lẹ́nu òun kò fẹ́ ló fẹ́ ẹ̀tọ́ mi ní láti ṣèkẹ́ ẹni bí ọkàn mi má ṣe fún ẹ̀ má mi kan olólùfẹ́ mi pẹ́fẹ́ wa tó ń bọ́lá pẹ́fẹ́ wa tó ń bọ́lá títí ayé mà ní. máa ṣẹ̀yẹ fún ẹ lọ́jọ́ kẹyẹ bẹ́yẹ bá lọ tán máa tún máa kẹ́ ẹ ẹni fàyè fún mi kí n máa fẹ́ ẹ ọlọ́run ló so wá pọ̀ ẹnìkan kọ́ títí ayé ìfẹ́ mi ká máa kún fàyọ̀ máa ṣẹ̀yẹ fún ẹ lọ́jọ́ kẹyẹ bẹ́yẹ bá lọ tán máa tún máa kẹ́ ẹ ẹni fàyè fún mi kí n máa fẹ́ ẹ ọlọ́run ló so wá pọ̀ ẹnìkan kọ́ títí ayé ìfẹ́ mi ká máa kún fáyọ̀. Alakanji ẹ̀rọ alásọyé ẹ̀rọ alápọ̀nlé Mr HPT akọrí òye báyé bá rí mi ṣeun náà máa yọ tán máa dùn mo ràn wọ́n ẹ̀bẹ̀ olùtọ́jú mi kí n má dàrí sunkún oore tó ń ṣe fún mi mò ń dúpẹ́ túnbọ̀ ṣàlékún ọba tọ́lá rẹ̀ kárí ayé tí ó ní pẹ̀kun dákun omi ṣe ṣígbàánú wò mí túbọ̀ dá mi lọ́lá aláìní pẹ̀kun máa ṣẹ̀yẹ fún lọ́jọ́ kẹyẹ bẹ́ẹ̀ bá lọ tán máa tún máa kẹ́ ẹni fàyè fún mi kí n máa fẹ́ ọlọ́run ló so wá pọ̀ ẹnìkan kan títí ayé ìfẹ́ mi ká máa kún fáyọ̀. ọmọ aráyé ìfẹ́ tẹ́rí ẹ bí àdánwò ni bó ṣe mú ni lóru ló ń fò tútù kí ni mo lè fi wé o mi ò tí ì rí ọ̀rọ̀ ẹni fẹ́ mi mọ bùkátà mi nígbà àìrí àti ìgbà rírí gbogbo ayé ni wọ́n bu gbogbo kọ lérí kò torí ẹ̀ omi àwọ̀ bẹ̀ èmi ló ń rí ṣe lówó gèlè má wò bẹ̀ nítorí mi gbogbo tó ní pátá ló fi ń fẹ́ mi aláṣírí mi ni aya mi ni kì í tó àṣírí mi ẹ̀yẹ bí ọ̀kí kò sí ní gbókájọ ló ra gbó ọlọ́run túbọ̀ bùkún mi kí n lè ṣègẹ́ṣègẹ́ aya adigbọ́tọ̀kọ títí ayé ìfẹ́ mi ká máa kún fáyọ̀ máa ṣẹ̀yẹ fún lọ́jọ́ kẹyẹ bẹ́ẹ̀ bá lọ tún máa ṣe gẹ́ṣẹ̀gẹ́ ayé ìfẹ́ fún mi kí n máa fẹ́ ọlọ́run ló so wá pọ̀ ẹnìkan kan títí ayé ìfẹ́ mi ká máa kún fáyọ̀. olówó orí àpékẹ́ Alaji Musa ló ń kọrin ìfẹ́ fọlọ́lùfẹ́ lọ́jọ́ kẹyẹ 5th of April màmá ya rere màmá mọ̀ríọ̀mọ́ màmá Khadija màmá Abdullahi Adeniyi alájà Mumi Alaji Musa òun ṣàlọ́ba olórí lọ́láwùmí ọba lókè sákànjì pé kí n káyẹ̀ bá ìfẹ́ yòówù ẹni bí ọkọ̀ òun kò rí kò sùn àdúró tì ní àyà rẹ̀ ẹni tẹríba fọ́kọ̀ kò pé kọ̀kọ́ báwọn gbogbo tó ní kò kún lójú kó fi ṣe gbéraga ó lẹ́ni lẹ́rú ló lẹ́rù ó gbọ́kọ́ ní ká má parọ́ ká má jèké irúfẹ́ tí lọ́pẹ́ dáfí tọrọ àpèkẹ́ adé ọlọ́run ti sọyún pọ̀nà kẹ́ má ṣe túká mọ́ títí ayé ìfẹ́ yín kẹ́ má kún fáyọ̀ máa ṣẹ̀yẹ fún ọlọ́dún kẹsàn-án ló ń kọ́ ẹ̀rọ lọ́tún ìfẹ́ fáyà rẹ̀ lọ́dẹ̀bẹ̀ ọkọ̀ ẹni fàyè fún mi kí n máa fẹ́ alápèkẹ́ àtẹ̀sẹ̀ Alaji Musa kẹjọ lọ́ra igbó títí ayé ìfẹ́ mi ká má kún fáyọ̀. ọjọ́ orí ẹ kò ní lékún lásán yọdọọdún àmàbárèdè Alápèkẹ́ happy birthday ọjọ́ orí ẹ kò ní lékún lásán lọ́tọ̀ọ̀tún àmàbárèdè Alápèkẹ́ happy birthday Àpèkẹ́ adé ogún orí ẹ
birthday adé orí ẹ̀ ń bá ẹ dúpẹ́ ó ń bá èèyàn bẹ́ẹ̀ ló ń súre mariam khadija àtàdé ní àjàmú abdullahi wọn kí màmá wọn ní ọpẹ́ ráyè kó má dá gọjọgọjọ nínú ọ̀la ńlá kó má fi kú ṣe fàjẹ́ kó fẹ̀yìntì jẹun ọmọ nínú ọ̀la ńlá ọjọ́ orí ẹ̀ tí ń lékún kò ní jẹ́ lásán lọ́dọọdún kó má gbọ́n tún rè happy birthday gbogbo lólùfẹ́ afẹ́nifẹ́re náà kí ẹ kú oríire tán wí pé ọjọ́ orí ẹ̀ kò ní jẹ́ kún lásán pé kí á jẹ́ wá ṣòpọ̀ àyàbára lápẹ́ lálàáfíà kó fọ ikú bẹ́bẹ̀rẹ̀ ọláwùmí ìyẹ̀rú àkìn ọmọ ọlọ́fọ̀mọjọ àbísùjọkọ ìwọ lọmọ pínrin láàrẹ ikọ̀ gbọ́dọ̀ jù gan bí kan bá jù kan nílé ọlọ́fọ̀mọjọ ògùn ni wọ́n fi ń kó wọn lọ alápẹ̀kẹ́ agboolé tápà ló ti bá wọn lọ́kọ̀ àkànjì ọwọ́ ẹ tápà mo lè gbà ijó tápà mo lè jó ààyè tápà ló wù mí òkú tápà ló ṣòro kó torí bí tápà bá kú wọn ni awọ afárá oyin káwá gbọ́n ẹ̀wù kátólọ́wọ́ ẹni tó bá ní gbẹ́lẹ̀ lógìjò afárá oyin sọ̀hún ẹ̀gbọ̀n wọn òun rárá ó kọ ẹni tó bá ní gbẹ́lẹ̀ lógìjò Àpèkẹ́ adé happy birthday ọjọ́ orí ẹ̀ kò ní lékún lásán ọjọ́ orí ẹ̀ kò ní lékún lásán lọ́dọọdún a máa bá èdè Alápèkẹ́ happy birthday.